Le baba Bolode. No mare ba. Ó ní o. Na barabo de se omega. Agbodo kaja ti kaga lebi. Esu wo ke so wo pe kudu tele mo fe baba jẹun. O se baba o pade han ti le gbe odo mi na ni gan ti gbe odo mi ri. Esu so ko uja tete we ba àgbàlagbà jà yin. Kari mo abawe da yin. Ade fu ala ti le yin mi na. Kada sike. O so me bi kan ni are. Ade ta ti di yan be ade ti mo. Amu kékeré yo ga le keja fi amu derun wo. Mo ní kékeré kan yin. Mo de ne kékeré. Ó yá da sí. Boy. Baba. Wa se ke na ya baba. Baba mi wa o. Ó ga o. Le baba. Baba mi ore o. Ye se re ti. Ọmọ le be. Ọmọ gba mi ni. Baba se se ke baba. Wa ko ta o ten le jo ba fe no ti àgbàlagbà lojo mo. Baba bínú baba o pẹ́. So wo ton gbe yi ke ko mo eyan lo. Oyi ko se yi ke. Jago padà wo ìwà mú ko fọwọ́ tán. Ma bínú baba mi pẹ́ mi wálé baba. Wa ka wálé díẹ̀ ṣe dédé o ìyá tó ṣe kíní kan. Gbe tu mekun e wa mekun e na ba àgbàlagbà. Ba mi ke ti Wa ko mekun wa mekun akọ́nà ina. A ma ti pẹ́ náà jù. Wa be ba mu e wa le George mu e wa. Baba mi ti ko. Wa ka ne be nanu. Kó ṣe ke bí mi lebo afe ahan re. Ìyá de se ni Musa se mo. Wo dere Bolode wo gba pàdé yi wa so rájú àyè gba yan. Èyí fún ore gbọ́dọ̀ se da mu ge ore ba mi. O tún fẹ́ Yi wo tó fẹ́ gbà. Jẹ́ kí ṣe tèmi tó ajuda yo dà máa bọ̀ kọ́ọ̀pù ọ̀nà ọkọ̀ gbó náà kọ́kọ́. Ó ní a máa dá padà ọjà dá padà rẹ ni. Ìṣẹ́ tí ṣètò ayéjáde ká sí ni. Ká wálé o. Ká wálé o. Má yà wálé mọ́ ma wálé. Má jẹ́ agbé àjò. Ó ní rẹ̀ kí àṣà wa àti ṣe wa nílẹ̀ ìkálẹ̀. Dábá ti ra ní àárín àwùjọ bí ṣe ràn yìí. Dábá gbà pàdé ẹbí o, àbá náà dọ́ ọba. Àbára ní ìpàdé kan ó yẹ kó ṣe pàtàkì jùlọ láti ṣe. Àwa mú ọtẹ́ àgbégúnlẹ̀. Ìbá Bolode. Ìbá kọ́kọ́ ṣe ni pé ọmọdé ó bá kéré jù ń bẹ̀. Òun á gbọ́tẹ́. Dá bùn àgbàlagbà ni. Àkọ́kọ́ gbogbo tí ọkọ̀ gbé para. Ó já bó ti já, ó tálẹ̀. Ó bá ti tálẹ̀ yẹn, ó dílẹ̀ mú tiẹ̀ ó fọ tiẹ̀ ó fọ yẹn ni. Wà ṣe wá gbé ọwọ́ yẹ. Òyọ́ wà láfíà ẹ̀dọ́ bá ti gbé wa mú kọ́ọ̀pù ẹ̀ gàlàyé yẹ. Àgbé ọwọ́ ọ̀tán. Gàlàyé bá mú gàlàyé káwá dá mú ra yẹn dáwó gàlàyé. Wà mú ọwọ́ ọ̀tán. Tó bá ti wá mú ọwọ́ ọ̀tán yìí ṣe gàlàyé kékeré yẹn ṣe gàlàyé ni. Wà mú gàlàyé kékeré yẹn wọ́n ṣe gàlàyé ni. Iye bá ọ̀tán yẹn wá wọ́n ṣe gàlàyé ni. Wà mú ọwọ́ ọ̀tán. Tó bá ti mú ọ̀tán tó ti dà tán wà mẹ́kun ojú ẹ̀ kí ẹ̀ pẹ̀dá mẹ́kun ojú ẹ̀ nìkalẹ̀ pé dẹ́ mú yíyan pé òun yá gbé wá yìí o gẹ́gẹ́ bí àṣà àti ìṣe ìmú kọ́kọ́ mo gbà mára mo mọ́ màmí ìmá ti pé bá mo dà má jẹ̀ lénú ẹ̀ o mẹ́ẹ̀dá yìí o òde ò gbàyàn dídán pátábára ń bẹ̀ iná ẹ̀ṣẹ̀ wá dùn láti fọkàn afẹ́ bá ẹ mọ́ wà ẹ̀ṣẹ̀ wá gbé ohun ọ̀nà àfọ̀dẹ gbé ohun bá ti wá gbọ́n afẹ́ dá gbé ohun ìwà nínú ìgbà gbogbo bàbá Bolode ó ti fẹ́ gbà kọ́ọ̀pù ní ọwọ́ ẹ̀ tó tún fọ pé ìṣẹ̀rẹ̀ ṣe rọ́ ìkálẹ̀ àfọ̀ òdà yókò ìdá máa bọ̀ ọ̀nà bá ti mú kọ́ọ̀pù yẹn ṣe kọ́ọ̀pù yẹn ti lọ yẹn òun tí a tún rìn padà wá ya padà lọ́wọ́ ni ó bu ni gángan ìgbòdò dé ìwé ọ̀pẹ̀dẹ́ ọlọ́dẹ búkẹ́rẹ́ ṣá ojú ògùn ra yàn dúró yín ni ẹmọ yẹn dẹ̀ gbọ́dọ̀ ra lọ́wọ́ ẹ̀ ìgbòdò fọwọ́ gbé lájókòó iṣẹ́ ti ṣe nílẹ̀ ibi tí ṣe nílẹ̀ kálẹ̀ rẹ̀ àṣà wa iṣẹ́ ti ṣe nílẹ̀ kálẹ̀ ó ní gàgà akamú gangan ni ní ìkànnì Ìgárówé TV Diary orúkọ mi mi ló dárúkọ mi lórúkọ ọ̀nìyà àjọṣe ìṣeré kékeré náà ti kọ́ ní àṣà àti ìṣèyí ọ̀nà òbò ẹmọ ìyẹn ọmọ ẹ̀gbọ́n bàbá Bolode òkú ó ní ẹ̀pẹ̀ ní Fẹ́mi Ògúnwọlé rẹ̀ ni ọ̀nà òdẹ̀rẹ̀ alẹ́gbẹ̀ẹ́ mi níbí. Mi nẹ̀rẹ́ Bolode òkú nẹ̀rẹ́ ó pé àṣà ẹ̀pẹ́ méjì nílẹ̀ ṣé mi nẹ̀rẹ́. Ó lẹ́pẹ̀ ní ọ̀nà ọ̀sán Adégúnlú ní èmi dẹ̀rẹ́ òkè ọmọgẹ̀ Ìgárówé TV Diary títò ní fún àṣà fún ìṣe wa ní ilẹ̀ kálẹ̀ òun ni adúró yìí àmàkíyàn bẹ̀ ọ́ àlẹ́ ọ́ kọ́mọ ẹ̀ náà sà ẹ̀kọ́ ní ìṣe àkàrí náà àlẹ́.